Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. Mo gbàdúrà pé ojú tẹ́ ẹ fi ń wò mí, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi, lórúkọ Jésù mo ní kò ní di. Èmi ọmọ yín, mo tún dé lónìí ní ọjọ́ 27 oṣù kìíní ọdún 2023. Iṣẹ́ tá a rán mi sí èmi àti rẹ lónìí láti ọ̀dọ̀ Ọlọ́run, òun náà ni wípé Olúwa wà pẹ̀lú rẹ. Olúwa ní kí n sọ fún ẹ pé nínú ọdún 2023 yìí wípé òun wà pẹ̀lú rẹ ní gbogbo ìrìn àjò rẹ. Òun Olúwa Ọlọ́run Alpha and Omega, òun wà pẹ̀lú rẹ. A mú ọ̀rọ̀ yìí jáde láti inú ìwé onídàájọ́ orí 6 ẹsẹ̀ 12 wá sí ìsàlẹ̀. Ó ní áńgẹ́lì Olúwa náà sì farahàn, ó sì wí fún un pé Olúwa wà pẹ̀lú rẹ, ìwọ ọkùnrin alágbára. Gídíónì sì wí fún un pé yé Olúwa mi, ìbá ṣe pé Olúwa wà pẹ̀lú wa, ǹjẹ́ gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ tí àwọn bàbá wa ti sọ fún wa wípé Olúwa kò ha mú wa gòkè láti Íjíbítì wá, ṣùgbọ́n nísinsìnyí Olúwa ti kọ̀ wá sílẹ̀, ó sì ti fi wá lé Mídíánì lọ́wọ́. Olúwa sì wò ó sì wí pé lọ nínú agbára rẹ yìí kí ìwọ kí ó sì gba Ísírẹ́lì là kúrò lọ́wọ́ Mídíánì. Èmi kò ha rán ọ bí? Ó sì wí fún un pé yé Olúwa mi, ọ̀nà wo ni èmi ò fi gba Ísírẹ́lì là? Kíyèsí, tálákà ní ìdílé mi ní Mánásè, èmi lé ó sì jẹ́ ẹni ìkẹyìn ní ilé bàbá mi. Olúwa sì wí fún un pé nítòótọ́ èmi ó wà pẹ̀lú rẹ, ìwọ ó sì kọlù àwọn Mídíánì bí ọkùnrin kan. Hallelujah. Ohun tí ọ̀rọ̀ ẹ̀ ń sọ fún wa ni pé bàbá mi ní kí n sọ fún ẹ pé ní ọdún 2023 tó wà yìí wípé òun wà pẹ̀lú rẹ. Ó ní kó má bẹ̀rù, ó ní kó má fòyà. Ní verse 23, ó ní Olúwa sì wí fún un pé àlàáfíà fún ọ, má ṣe bẹ̀rù, ìwọ kì yóò kú. Bàbá mi ní kí n sọ fún ẹ nínú ọdún tó wà yìí wípé kó má ṣe bẹ̀rù, kó má ṣe fòyà, ikú kan kò ní ẹ pa o. Hallelujah. Ó ní kó dìde nínú agbára rẹ. Áńgẹ́lì yẹn ló sọ bẹ́ẹ̀. Ó rán mi gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú rẹ̀ ní wákàtí pé kí n sọ fún ẹ. Ó lò mí gẹ́gẹ́ bí áńgẹ́lì yẹn wípé alágbára ló jẹ́ nínú òun Ọlọ́run. Gbogbo ìrìn àjò ẹ ní 2023 yìí, òun ṣetán láti bá ọ rìn yìí, ṣùgbọ́n kó má bẹ̀rù, kó má fòyà ní ohun tí bàbá ń sọ. Hallelujah. Mo bẹ̀ ẹ́, má ṣe àtúnwí asán kan, má ṣe kíni o, má ṣe ṣiyèméjì. Iṣẹ́ wo ni Ọlọ́run rán ẹ ní 2023 wá ṣe? Ohun wo ló ní kó tẹra mọ́, kó nìṣó ní pé òun wà pẹ̀lú ẹ fún? Ohunkóhun tí bàbá lè rán ẹ ní 2023, Olúwa ní kí n sọ fún ẹ pé kó má bẹ̀rù, kó má fòyà. Tí ẹ pé kó kàn ṣe kíni o, kó kàn gbé ìgbésẹ̀ èyí tó yẹ kó gbé. Hallelujah. Torí pé ó ní òun lòún rán ẹ. Òun ló ṣẹlẹ̀ sí Gídíónì tá à ń sọ yìí. Nígbà tí Ọlọ́run sọ fún pé kó nìṣó, òun wà pẹ̀lú ẹ, ó ń bẹ̀rù, ṣùgbọ́n nínú ìbẹ̀rù rẹ̀ bàbá sọ fún pé kó má ṣe bẹ̀rù, pé kó má ṣe fòyà, pé òun wà pẹ̀lú rẹ̀. Mo tún repeat ẹ̀, bàbá ní sọ fún ẹ pé ní 2023 má mikàn, má fòyà, má bẹ̀rù. Ìwọ ṣe kíni o, ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, kí o sì tẹ̀síwájú nínú ìrìn àjò tí Olúwa rán ẹ. Ohunkóhun tí ẹ̀mí ọ̀run ti sọ fún ẹ nínú ọkàn rẹ wípé gbé ìgbésẹ̀, tí ẹ gbé ìgbésẹ̀ wo ló fẹ́ gbé tí ẹ̀rù ń bà ẹ́, ìrìn àjò wo ló fẹ́ rìn tó ń bà ẹ́ lẹ́rù, tó ń ṣe iyèméjì lé lórí, bàbá ní kí n sọ fún ẹ o, má ṣe iyèméjì, torí pé alágbára ni ẹ́. Ìwọ má rora ẹ pé o jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Bàbá ní kí n sọ fún ẹ pé pàtàkì ló jẹ́ fún òun. Torí náà má bẹ̀rù, má fòyà, gbé ìgbésẹ̀ tó tọ́, gbé ìgbésẹ̀ tó yẹ níwájú Ọlọ́run. Ọlọ́run wà pẹ̀lú rẹ. Gbọ́ ohun tó sọ fún Daniel nínú ìwé Daniel orí 10 ẹsẹ̀ 11 sí 12. Kó gbọ́ nǹkan tí Ọlọ́run sọ fún Daniel níbẹ̀. Ohun wọ̀nyí ni Ọlọ́run fẹ́ kí ìwọ náà ní. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí ló fẹ́ kó gbé, ohun wọ̀nyí ló fẹ́ kó ṣe. Ó sọ fún Daniel nínú ìwé Daniel orí 10 ẹsẹ̀ 11. Ó sì wí fún mi pé, Daniel ló sọ̀rọ̀ yẹn, ó sì wí fún mi pé, Daniel, ìwọ
ọkùnrin olùfẹ́ gidigidi, kí òye ọ̀rọ̀ tí mò ń sọ fún ọ kí ó yé ọ, kí o sì dúró ní ipò rẹ, nítorí pé ìwọ lè rán mi sí nísinsìnyí. Ohun tí mò ń sọ fún ẹ ni pé bàbá ń sọ fún mi pé ìwọ tó ń gbọ́ mi la rán mi sí nísinsìnyí, ìwọ tó ń wò mí la rán mi sí nísinsìnyí. Bàbá ní pé olùfẹ́ ni ọ́, òun nífẹ̀ẹ́ rẹ gidigidi. Òye ọ̀rọ̀ tá à ń sọ yìí ni kò jẹ́ kó yé ẹ, gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ. Ohun tí Ọlọ́run rán ẹ wá ṣe ní 2023 nínú ọdún yìí, má bẹ̀rù, má fòyà, gbé ìgbésẹ̀ láti ṣe wọ́n. Má ṣe jẹ́ kí ẹ̀rù kí ó bà ẹ́, gbé ohun ìgbésẹ̀ láti ṣe wọ́n. Ní verse 12 ẹ̀, ó ní nígbà náà ni ó wí. Àní mú ara le, ìyẹn pé kó má bẹ̀rù, kí o jẹ́ kí ọkàn rẹ le nínú Ọlọ́run, kí o jẹ́ kí iyè rẹ ṣí nínú Ọlọ́run, kí òye Ọlọ́run kó yé ọ dáadáa. Má bẹ̀rù, má fòyà ni bàbá yẹn sọ fún mi pé kí n sọ fún ẹ. Gbọ́, ó tún sọ nínú ìwé Éfésù orí kẹfà, ìwé Éfésù orí kẹfà, ẹsẹ̀ 10 sí 11. Òun náà sọ nǹkan kan tó bá gbọ́. Ó ní ohun tó nílò rèé o. Ó ní kí gbogbo ẹ mú àpáta ìgbàgbọ́, nípa èyí tí ẹ̀yin yóò lè máa fi paná gbogbo ọfà iná ẹni ibi nì, kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ni kí ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí. Ohun tí ọ̀rọ̀ yẹn ń sọ ni pé ó ní lékè gbogbo rẹ̀ yẹn, ó ní ní òpin ohun gbogbo ni pé mú àpáta ìgbàgbọ́. Kí là ń pè ní àpáta ìgbàgbọ́? Jẹ́ kí ọkàn rẹ le nínú Ọlọ́run, jẹ́ kí ìgbàgbọ́ rẹ le nínú Ọlọ́run. Ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, jẹ́ kó le koko bí àpáta. Má bẹ̀rù, má fòyà. Èyí ni ohun tí Olúwa kàn fẹ́ kó o ní. Èyí ló lè fi kọjú ìjà sí Sátánì nínú ọdún 2023. Èyí ni Sátánì fi ní lè nígbára lórí ayé rẹ. Èyí ni Sátánì fi ní lè kò fi lè jọba lórí ayé ẹ. Ó wá ní pé kó o ṣe kó o tún wá mú àṣíborí ìgbàlà. Àṣíborí ìgbàlà, kí là ń pè ní àṣíborí ìgbàlà? Òun náà ni pé akoto ẹ̀mí. Jẹ́ kí ẹ̀mí mímọ́ kún ẹ, jẹ́ kó bù ẹ́ mọ́lẹ̀. Àṣíborí ìgbàlà ni òun là ń pè ní element of salvation. Gbọ́ mi, àṣíborí ìgbàlà yẹn òun ni ẹ̀mí mímọ́. Jẹ́ kí ẹ̀mí yẹn kó ṣe kíni, kó kọ́fà ẹ, jẹ́ kó dé adé fún ẹ, jẹ́ kó borí ẹ, jẹ́ kó jẹ́ kíni òun ló o ti gbé wọ̀ látòrí, ó ti kọ́fà ẹ. Òun yẹn pé kó má bàa ṣubú, kí Sátánì má bàa ní agbára lórí ayé rẹ. Òun ni pé àṣíborí ìgbàlà. Gbọ́ nǹkan tó sọ ńbẹ̀ yẹn o. Ó tún wá sọ, ó ní nípa èyí ló máa fi pa iná ọfà ẹni ibi nì. Ìyẹn ló fẹ́ fi paná ìrìnàjò Sátánì nínú ayé ẹ ní 2023. Hallelujah. Ó ní àti kíni o, àti idà ẹ̀mí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Idà ẹ̀mí òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì, jẹ́ kó wà lẹ́nu, jẹ́ kó ọ̀rọ̀ Ọlọ́run kó máa wà lẹ́nu rẹ, jẹ́ kó máa gbé inú ẹ. Tó o bá ti ní nǹkan yìí, àwọn nǹkan ló fẹ́ fi gbàgbára ní 2023 láti fi ìrìnàjò nínú ayé ẹ. Tí pé kíni o, tí àlàáfíà fi jẹ́ tirẹ̀, tí ayé á fi yọrí sí rere. Gbọ́ mi, tó bá fẹ́ gbọ́ dáadáa, ó ní pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ni kí ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí. Ìyẹn ni pé ohun gbogbo tá a lè ṣe, ìrìnàjò ẹ̀mí ni kì í ṣe tara. Ohun gbogbo ìrìnàjò tá a rìn nínú ayé yìí kì í ṣe nípa ìfẹ́ tara, àbí kò ṣe nípa ti ẹ̀mí. Ìrìnàjò ẹ̀mí là ń sọ. Gbọ́ ohun tí mò ń sọ fún ẹ. Verse 16 sí 18, òun ló sọ̀rọ̀ yẹn o. Kí ni èyí tí ṣe 10 to
12 ó sọ mo ti ìbẹ̀rẹ̀ kí n tẹ̀ ti kọ́sọ̀ 10 to 12 ó ní lákòótán ará mi ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ ẹ gbé gbogbo ìhámọ́ Ọlọ́run wọ̀ kí ẹ lè kọjú ìjà sí àrékérekè èṣù nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara là ń bá jàkadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àwọn ni àti nínú àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run kó lè mọ̀ pé àwọn tí à ń bá jàkadì nìyẹn nítorí náà ló ṣe kíni o ló ṣe gbọ́dọ̀ gbé gbogbo ìhámọ́ Ọlọ́run wọ̀ ló ṣe gbọ́dọ̀ ní ẹgbẹ́ gbọ́dọ̀ lé nínú Ọlọ́run ìdí tó ṣe gbọ́dọ̀ gbé àṣíborí ìgbàlà wọ̀ nìyẹn ìdí nìyẹn tó gbọ́dọ̀ ṣe ohun gbogbo nínú ẹ̀mí tọ́rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ wà lẹ́nu ẹ tó jẹ́ pé o gbọ́dọ̀ máa gbàdúrà nínú ẹ̀mí o gbàdúrà bí o ti ń ṣe léyìí nínú ọdún 2023 ó yá lọ làlùyọ lọ ṣe rere ó ti dára fún ẹ ọdún ayọ̀ ló jẹ́ ògo náà ti sọ̀rọ̀ ayé rẹ bẹ́ẹ̀ lórí kò yí padà ní orúkọ Jésù Kristi Olúwa wa síbẹ̀ orúkọ mi kò yí padà èmi ni Prophet TAG Bankole ọmọ Jọ̀ọ́nù Bankole yẹdẹyẹdẹ ní ìlú Mẹ̀kọ ẹ má gbàgbé gẹ́gẹ́ bí ohun tí mo ń sọ ẹ lọ sí YouTube channel wa ẹ bá subscribe síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ tó Ọlọ́run ẹ bá subscribe síbẹ̀ fún ìtẹ̀síwájú lórí àwọn nǹkan wọ̀nyí ni gbogbo tá à ń ṣe akọ̀fin ń ṣe kí ni o àfi ń ṣe bí ṣé kí n sọ pé ìbẹ̀rẹ̀ àwọn ilé jẹ́ àwọn ètò sì wà tá a fẹ́ ṣe ẹ̀kọ́ orí Bíbélì wà tá a fẹ́ máa kọ́ra wa àwọn òyìnbó kan wà tá a fẹ́ máa bára wa sọ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ tó Ọlọ́run ẹ bá subscribe sí YouTube channel yẹn ibẹ̀ gbọ́ngbọ́n ní dèmídèmí ibi tí à ń lọ lórí àwọn ìrìnàjò yìí mo gbàdúrà bí ẹ ti ń ṣe lórúkọ Jésù iṣẹ́ máa tẹ̀síwájú ògo Ọlọ́run á dẹ̀ máa fún nínú ayé yín ìlérí àti májẹ̀mú wá sí ìmúṣẹ ọkàn yín á sì balẹ̀ ẹ ó yìn Ọlọ́run lógo orí bẹ́ẹ̀ kò ṣe padà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù you are blessed in Jesus name ẹ ṣé gan-an ó dàbọ̀.